أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله بارئ الخلق والخلق كلهم ما له طوعا جميعا واعبدوا. àfi kí Ọlọ́run ọba tí adágbére fún ní ìjẹjọ ìgbà tí àsìkò iléyá ń bọ̀ wá tó sì fún wa ṣe nírọ̀rùn kó tó fún wa lẹ̀ ní ọ̀sẹ̀ yìí tó ní ká tó pàdé láyọ̀ tàlàáfíà. a fi nìkí Ọlọ́run ọba náà. Allahu akbar. a kí ànábì wa Muhammad Sallallahu alayhi wa Ọlọ́run dákun bá sallam. ṣàlékún kí ànábì Sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n gbaṣẹ́ ànábì tí wọ́n gbégbèsè ànábì wa Muhammad sallallahu alayhi Sallallahu wa alayhi sallam wa sallam. tó ti wà lọ́dọ̀ Ọlọ́run láwọn àfáà wa láwọn òbí wa Ọlọ́run dákun bá ṣàlékún kẹ́ wọn. Àmín. àwọn tí wọ́n ń bẹ láyé nínú wọn tá ń lo ìjì wọn lọ́wọ́ tó fi dé bàbá wa gbà ní ìpamọ́ rẹ̀ tòní adamallahu hayatahu. Ọlọ́run dákun jẹ́ ààrẹ bí bàbá pẹ́. Àmín. àlékún àlàáfíà Ọlọ́run, àlékún ìmọ̀nà Ọlọ́run, àlékún ìtọ́sọ́nà Ọlọ́run dákun bá jogún ẹ̀ fún wa. Àmín. a tún fi yẹn náà ṣàdúrà fún bàbá wa mudirul madrasa tí wọ́n jẹ́ khalifatul khaliliyyin. Ọlọ́run dákun bá wa pẹ̀lú àwọn náà Àmín. láyé ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. àwọn àǹfààní èyí tí a mú wá lọ́sẹ̀ yìí tí ó máa jẹ́ àǹfààní fúnra wa ó náà ni wípé kí ni èrè ẹni tó fẹ́ràn ayé jù? kí ni èrè fún ẹni tó yá sí kó fẹ́ràn ayé jù? òun ò fẹ́ràn Ọlọ́run, ayé 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 ni òun pariwo. ẹni bá sì ti fẹ́ràn ayé jù yóò tójú bọ ní tí òjò tójú bọ̀, yóò tẹsẹ̀ bọ ní tí òjò tẹsẹ̀ bọ̀. ẹni tó bá ti fẹ́ràn ayé jù yóò dìdàkudà. ẹ máa gbọ́ àwọn gbólóhùn kan lẹ́nu rẹ̀ pé àjọ jẹ ayé yìí dálu ni. kò sí èèyàn kan tó fẹ́ jẹ ayé dálu. Abíọ́lá bó ṣe lówó tó lọ́lá tó ǹjẹ́ ó jẹ ayé dálu? ó jẹ níwọ̀nba tí ó jẹ ó sì lọ. Abacha bó ṣe pàṣẹ tó lóun náà náírà kan ṣoṣo gbogbo ayé, ìwọ̀nba náà lòun náà jẹ, ìwọ̀nba kò jẹ ayé dálu. ó jẹ níwọ̀nba ó kú ńbẹ̀. kò sẹ́ni tí ó jẹ ayé dálu àfi ká jẹun tá jẹ ńbẹ̀ níwọ̀nba kásìkò ńbẹ̀. Ọlọ́run ló wá jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹni tí ó bá yá sí pé òun ń pariwo ayé tí ó fi ilẹ̀ níjọ́ kan ló wá torí ẹ̀ dìdàkudà ló torí ẹ̀ wọ́wàkúwà. Ọlọ́run ní èrè tí ń bẹ fún wọn, tí ń bẹ fún àwọn tó yá sí pé wọ́n fẹ́ràn ayé jù nínú Suratu Hud Quran 11 verse 15 to 16 ní àyà yẹn wà. Ọlọ́run ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ wípé gbogbo ẹni tó bá ti fẹ́ràn ayé jù èrè tí ń bẹ fún wọn lọ́dọ̀ Ọlọ́run, ẹ̀san tó ń padà wá gbà lọ́dọ̀ Ọlọ́run wọn la fẹ́ ṣàlàyé fúnra wa yìí. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaytanir rajim. Man kana yuridu al-hayata ad-dunya wa zinataha nuwaffi ilayhim a'malahum fiha wa hum fiha la yubkhasun. Ọlọ́run ní man kana yuridu al-hayata ad-dunya. Ọlọ́run ẹni bá ń fẹ́ ìṣẹ̀mí ìgbádùn ayé, tí ń wá ìṣẹ̀mí ìgbádùn ayé pé òun náà fẹ́ jẹ́ èèyàn láyé. Yuridul hayata dunya. òun fẹ́ kó máa pariwo òun káàkiri, òun fẹ́ nílé l'Amẹ́ríkà, òun fẹ́ nílé London, òun fẹ́ nílé Nàìjíríà, òun fẹ́ nílé ní Canada, òun fẹ́ nílé káàkiri àgbáyé. Yuridul hayata dunya. Wa zinataha.
àti ọ̀ṣọ́ ayé àwọn yànrányànrán ayé وزينتها àti gbogbo àwọn tí wọ́n pè ní yànrányànrán ayé òun fẹ́ ní òun fẹ́ dàbí ẹni tó yá sí pé tí wọ́n bá ti rí ohun wọn mọ̀ pé ayé ń bẹ. Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ wọ́n bá rí ayé ń bẹ o. Nígbà tá àrà Abíọ́lá mọ́ lónìí tá àrà Bàṣà mọ́ lónìí ǹjẹ́ ayé ò máa jáyé lọ? Ayé ń jáyé lọ. Wọ́n náà jẹ tó jẹ ń bẹ ló kú ń bẹ. Ọlọ́run gbogbo ẹni tó bá ń fẹ́ àwọn ìṣẹ̀mí tá a sọ yìí ìṣẹ̀mí ìgbádùn ayé àti àwọn yànrányànrán ayé yẹn نوفي إليهم أعمالهم فيها. Ọlọ́run ní iṣẹ́ tó bá ṣe nínú ayé yẹn láti fi jẹ́ èèyàn yẹn نوفي إليهم àwọn Ọlọ́run á mú nǹkan yẹn lé lọ́wọ́. Gbogbo ìwọ tó lọ ṣe òòṣà tó kó fẹ́ jẹ́ èèyàn gbogbo ìwọ tó lọ bìlọ́ǹgì tó lọ ṣe ẹbọ lọ di ẹni tó ní awónúlé. Ó pọ̀ kódà ń bẹ nínú àwọn àáfàá tá a pè láfọ Ọlọ́run tó kì í ṣàfọ Ọlọ́run. Àwọn náà fẹ́ jẹ́ èèyàn wọ́n fẹ́ máa kọ́lé tó lówó ń kọ́ wọ́n fẹ́ ra mọ́tò tó lówó ń rà àwọn náà fẹ́ máa dún bó lówó ṣe ń dún pé olówó làwọn náà wọ́n torí ẹ̀ wọ́n lọ ṣàwo gbogbo awo wọn tí wọ́n ṣe yìí náà wọ́n lè jayé dálu wọn bá ní wọ́n jẹ́ ń bẹ̀. نوفي إليهم أعمالهم فيها. Ọlọ́run gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ fi wá ọ̀nà bí ìṣẹ̀mí ayé yẹn ṣe jẹ́ rọrùn fún yín Ọlọ́run ní lọ dóde yín bẹ̀ ni o èmi Ọlọ́run ni mò ń dún bẹ̀ torí ìyà tí ń padà fi yín jẹ ọlọ́ọ̀bẹ òṣàpọ̀ òṣà dákun òun nídìí ọmọ òun nídìí owó òun nídìí dúkìá òṣà kan wá ń ṣe fẹ́ kò ń ṣe òṣà yẹn ní í ṣe fún ẹ Ọlọ́run ló dúró síbẹ̀ Ọlọ́run dúró síbi òṣà yẹn torí pé ìyà tí ó padà wá jẹ lọ́dọ̀ Ọlọ́run ni Ọlọ́run torí ẹ̀ dúró dẹ̀ ń bẹ̀ tó kò sí òṣà kan lè fún yẹn kiri kan kíní kan lè fún yẹn kankan lẹ́yìn Ọlọ́run Ọlọ́run lọ́ba tí ń ṣe ètò gbogbo ayé Ọlọ́run ní gbogbo iṣẹ́ tó o bá ṣe nínú ayé yẹn tó fi wá ìṣẹ̀mí ayé náà tó fi wá ẹ̀ṣọ́ ayé yànrányànrán ayé yẹn Ọlọ́run ní àwa ó fún ẹ. وهم فيها láàyè ọ̀rọ̀ kan ṣó Ọlọ́run ní àwọn tá a sọ yìí a ò ní dín kankan kù fún wọn látara ẹ̀gbin tí wọ́n gbà ọ̀nà ẹ̀gbin tí wọ́n gbà yẹn láti fi jẹ́ èèyàn láyé tó pé gbogbo ayé tá à ń lò lásìkò ẹlòmíì tá a bá ní ká túkọ̀ rẹ̀ àfà subhanallah ní tó fi dìde ní tí ò dání tí ojú ò gbọdọ̀ yí gbogbo àwa tá a ti jìn síbẹ̀ ẹ tètè sápò ń bẹ̀ o àsìkò yìí wà fún wa o ẹ tètè lọ ṣe táúbà ìrònúpìwàdà pọ́lọ́ foríjì mi ní padà síbẹ̀ mọ́ tí wọ́n sì padà síbẹ̀ mọ́ Ọlọ́run á foríjì ẹ̀ bí ò bá ti padà síbẹ̀ mọ́ Ọlọ́run ó foríjì ṣùgbọ́n àwọn tó o bá padà tó ń tẹ̀yìn síbẹ̀ pé àṣẹ ayé yìí ṣe àbọ̀dọ̀ gbádùn ayé yìí dáadáa ká tó lọ Ọlọ́run ní kí yẹn máa pawó jù Ọlọ́run ní kí yẹn máa wá jù má wá ayé jù gbogbo ẹni tó bá ti wá ayé jù èrè tọ́lọ́run ni ó máa bẹ fún wọn ni wípé. أولئك الذين ليس لهم في الآخرة إلا النار. Ọlọ́run ní àwọn ọmọ yẹn tí wọ́n ń pariwo ayé làwọn ń wá ń ta wọn. Ọlọ́run ní ليس لهم في الآخرة kò sí fún wọn lọ́jọ́ ìkẹyìn níjọ́ tí gbogbo yín bá dúró síwájú ọ̀wọ́ Ọlọ́run bá kọ́ lọ mọ̀ kí ó kù láyé jọkàn bó bá kù láyé yẹn náà kò síbi tó ń lọ jù ọ̀dọ̀ Ọlọ́run lọ. Ìyáwó máa ń Ọlọ́run pè ọjọ́ kan ni tí gbogbo wọn jọ dúró síwájú Ọlọ́run báyìí. Gbogbo tó bá nígbàgbọ́ bẹ́ẹ̀ yóò bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ kò ní wá ayé jù yóò ní ìbẹ̀rù Ọlọ́run pé òun padà wọ́n pàdé Ọlọ́run jọ kan o tí òun bá pàdé ẹ̀ kí ni tóun fẹ́ lọ sọ fún ṣé àbàjẹ́ tóun ń ṣe ìlú òun fẹ́ lọ jábọ̀ fọlọ́run ni. Ọlọ́run gbogbo tó bá rí bẹ́ẹ̀ laysa lahum fil akhirah kò sí fún wọn lọ́jọ́ ìkẹyìn illa an-nar Ọlọ́run ní iná láyé tá a pa lẹ́sẹ̀ kalẹ̀ fún wọn iná ní ààyè tá a pa lẹ́sẹ̀ kalẹ̀ fún wọn tí wọ́n bọ̀ sí látara ìgbọ́wọ́ wọn nínú ayé. Ẹni fẹ́ wà jẹ́nà náà yóò ṣe wàhálà nínú ayé ni ẹni fẹ́ wọ náà yóò ṣe wàhálà nínú ayé ni kó o tó rí náà yẹn wọ̀
ọlọ́run ní ìyẹn láṣẹ fún wa. وحبط ما صنعوا فيها. ọlọ́run gbogbo tí wọ́n gbé kalẹ̀ láyé tí wọ́n rò pé wọ́n ti ṣiṣẹ́ kan kalẹ̀ tọ́wọ́n yọ padà dé bá lọ́dọ̀ ọlọ́run ní a ti bà gbogbo ẹ̀ jẹ́ mọ́ wọn lọ́wọ́. وباطل ما كانوا يعملون. ọlọ́run ní àwọn nǹkan tí wọ́n ṣe níṣẹ́ láyé, àjọ tí wọ́n dá látara ìbàjẹ́ tí wọ́n ṣe yẹn, wọ́n rò pé wọ́n àtà ti fi ọ̀nà ìbàjẹ́ wá owó yìí, ẹja lọ fi kọ́ mọ́ṣáláṣí, òun tọ́ra rẹ ni. lópin ìgbà tó o bá ti kú òǹbẹ tí kú fi ká mọ́ ẹ lọ́wọ́, gbogbo mọ́ṣáláṣí tó kọ́ yẹn ò láǹfààní lọ́dọ̀ ọlọ́run. àbí ayé Al-Qur'an ló sọ bẹ́ẹ̀, ó ní gbogbo nǹkan tí ẹ ṣe níṣẹ́ nínú ayé ó ti bàjẹ́ bátọ́ láti ọlọ́run ní àti bà gbogbo ẹ̀ jẹ́ ẹ̀ ní nǹkan kan lọ́dọ̀ àwọn ọlọ́run ọba má. Quran 11 verse 15 to 16 Surah Hud lọ́nà ti sọ ayà yìí. àbí kó sákú òǹbẹ tó bá sákú òǹbẹ tó padà síbẹ̀ mọ́, tó pé ẹni tó fẹ́ sákú òǹbẹ náà ti mọ̀ bẹ́ẹ̀ pé wọ́n ti fóun lófin bó bá kú ò tó sákú lọ́dọ̀ wa tó ò ṣe pẹ̀lú àwọn ọmọ, nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí ẹ, nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí ẹ. wọ́n má bẹ̀rù yẹn, wọ́n sá sọ́dọ̀ ọlọ́run, wọ́n sọ fọ́lọ́run pẹ́lọ́run, wọ́n lára pé torí tí ẹ mú torí ẹ̀ kúrò ń bẹ̀, torí tí ọlọ́run mú torí ẹ̀ kúrò ń bẹ̀ ní ìsìn ní padà síbẹ̀ mọ́. gbogbo èrò wọn láburú bàjẹ́ ó ṣẹlẹ̀ mi lórí wọn nígbàgbọ́ bẹ̀. tí wọ́n bá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́run kún ẹ lọ́wọ́. tí wọ́n tó bá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ tó dúró tì wọ́n tí kò fi ká mọ́ ẹ lọ́wọ́ ò lè ojú rẹ ọlọ́run. bẹ́ẹ̀ ni ọlọ́run gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe kalẹ̀ tí wọ́n kọ́ wọn padà dé bá lọ́dọ̀ ọlọ́run ó ti bàjẹ́, wọn náṣe ilẹ̀ kọ̀ọ̀kan mọ́ lọ́dọ̀ ọlọ́run. làfọ́ ọ̀jọ̀gbọ́n kan fi wá sọ wípé walinnasi fi dunyal fana'i madhahibun. walinnasi fi dunyal fana'i madhahibun. kullu alladhi utuhu fil gaddi dhahibun. وكل الذي أوتوه في الغد ذاهب. وللناس في الدنيا الفناء مذاهب. وللناس في الدنيا الفناء مذاهب. àbá ní ó láwọn ojú ọ̀nà kan ń bẹ fún ọmọ ènìyàn fi dunya al-fana'i nínú ayé tí ń lò tó já sí pé yóò gbàbẹ̀ tán. ó ní àwọn àna kan ń bẹ fọ́mọ ènìyàn tí ọmọ ènìyàn ó gbàbẹ̀ tán nínú ayé. tí ọmọ ènìyàn bá ti mọ̀ bẹ́ẹ̀ pé òun ó gbàbì kan tán tí ò ní sí tí ó ṣẹ́kù mà, ọmọ ènìyàn ó máa ṣe dáadáa ní kọ̀kọ̀ àti ní gbangba ni. ó wá ní wa kullu alladhi utuhu fil gaddi dhahibun. wa kullu alladhi utuhu fil gaddi dhahibun. ó ní wa kullu alladhi àti pé gbogbo ẹni tó já sí pé utuhu fil gaddi dhahibun. gbogbo ẹni tó já sí pé gbogbo ọ̀nà tó gbà yẹn ọlọ́run wá ní kó rí n tó ń fẹ́ yẹn, ó rí ìgbádùn ayé yẹn, ó rí ìdùnnú ayé yẹn. Fil-ghadi zahibun. ìjọ kan ló fi gbogbo ẹ̀ sílẹ̀ tó padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀. Wa kullu alladhi utuhu fil-ghadi zahibun. gbogbo ilé ńláńlá tó ń kọ́ yẹn, gbogbo mọ́tò ńláńlá tó ń yá yẹn, ó padà fílẹ̀ ńjọ́ kan àfà. gbogbo tó bá mọ̀ bẹ́ẹ̀ pé òun fílẹ̀ ńjọ́ kan yóò ṣe dáadáa, kò ní wá ayé jù, kò ní fẹ́ràn ayé, yóò fẹ́ràn ọlọ́run ju ayé lọ, yóò wá gbé ìfẹ́ràn ayé yẹn sábẹ́ tọlọ́run. gbogbo ẹni tó bá ti gbé ìfẹ́ràn ayé sábẹ́ tọlọ́run òun ni ó jèrè tó pọ́ lọ́run ní nǹkan máa wò. ṣùgbọ́n àwọn tó bá ti gbé ìfẹ́ràn ayé sókè tó wá gbé tọlọ́run sílẹ̀, ẹ rí bẹ́ẹ̀ pé ẹ̀sìn ò ní dùn wọ́n lára nulẹ̀ yà, òun ilé bẹ́ẹ̀ ẹ̀sìn ò ní dùn wọ́n lára ń bẹ̀, ìjọsìn ò ní dùn. ẹ̀tọ́ ní ìjọsìn, ọ̀tọ̀ ní ìmọ̀ ọlọ́run, ọ̀tọ̀ ní kíyàn jọ́sìn fọ́lọ́run. bí a bá ní ìjọsìn lára, gbogbo àyè tó bá dé láyé àwọn èèyàn máa mọ̀ pé ẹ̀sìn ń bẹ lára ilé, nínú ìmúra rẹ̀, nínú ìsọ̀rọ̀ rẹ̀, nínú ìrìn rẹ̀, nínú ìṣe rẹ̀, wọ́n máa mọ̀ pé ẹ̀sìn ń bẹ lára ilé.
ṣùgbọ́n tó yẹ kó kò gbé ìsìláàmù sórí tóun ní mùsùlùmí lòun tí ò ní àgbọ́yé ìjọsìn gbogbo tó bá dé wọ́n máa rí láì pé eléyìí ẹ̀sìn òdùn eléyìí lára wọn gbogbo ẹni tó bá ti wá fẹ́ràn ayé jù láyé owó ẹni yẹn ìjọsìn ò ní dùn lára wọn ẹ ní rí ìjọsìn lára wọn tó pé ayé yẹn náà máa lékè. فمنهم إلى اللذات يجري مسارعا ولا هو أواب ولا هو راهب فلا هو أواب ولا هو راهب. أفعل فمنهم بننا وينيا إلى اللذات يجري مسارعا يجري مسارعا kí á sí pé gbogbo tó ń fẹ́ yẹn ìgbádùn ayé yẹn إلى اللذات gbogbo tó ń béèrè fún yẹn lọ síbi ìgbádùn àwọn ayé ó fẹ́ kọ́lé ó fẹ́ ra mọ́tò ó fẹ́ fẹ́yàwó ó fẹ́ bímọ ó fẹ́ nílé ńláńlá ó fẹ́ ra mọ́tò ńláńlá ó fẹ́ dúró níbi kékeré gbogbo nǹkan yìí ọlọ́run wá ń ṣe fún ní kíákíá gbogbo owó èèyàn bẹ́ẹ̀ tó rí bẹ́ẹ̀ pé ẹ̀dùn o ọmọdún mélòó ni mí tí mo ti ọlọ́run ti parí ilé fún mi báyìí ọmọdún mélòó ni mí tí mo ti ń lo mọ́tò ńláńlá ọmọdún mélòó ni mí tí èmi náà ti ń gbọ́ bùkátà lórí àwọn èèyàn ńláńlá tí ẹ̀kọ́ wọn ti ń pè mí náà léèyàn ńlá owó ẹni yẹn ó gbọ́dọ̀ já sí pé ó gbọ́dọ̀ máa wo olólùpa ọlọ́run ọba ní gbogbo ìgbà kó wọ́n bá ṣínà. ولا هو أواب ولا هو راهب ولا هو أواب ولا هو راهب. àbá ní owó ẹni tọ́lọ́run bá wá ṣe owó ẹ̀ fún nínú ènìyàn ẹ máa pín láhùwà àwáàbò kò ní jẹ́ ẹni tí ó máa ronúpìwàdà sọ́dọ̀ ọlọ́run wala huwa rahibun kò tún ní jẹ́ ẹni tí ó já sí pé yóò máa sáko níbi ẹ̀ṣẹ̀. ولا هو أواب ولا هو راهب. gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ṣòwò ẹ̀ fún tó bá ti wáyé pé ó ń jìjò sínú ẹ̀ṣẹ̀ yẹn ni ẹ tètè pé padà ẹ ṣàánú rẹ̀ ẹ tètè sọ fún un pé n tó ń ṣe ọlọ́run ti dé ẹ lóhùn tètè kúrò ní gbogbo ọ̀nà tó ń rìn yìí ọlọ́run ò fẹ́ ẹ̀ tó kó tó bá ń dún nímọ̀ nǹkan yẹn tí kò bá fi ka mọ́ bẹ́ẹ̀ ó kẹwọn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba fala huwa awwab فلا هو راهب فلا هو أواب ولا هو راهب. a gbọ́dọ̀ wáyé jù ẹ jẹ́ a gbìyànjú láti wọ́ ọlọ́run ní ká wájú ó ń dá fún wa ọlọ́run ní ó kù díẹ̀ káàtó ọlọ́run ní tó kó tó bá ti mú ẹ sọ pé o fẹ́ jìdò sínú ìwà ayé ó tètè kú tiẹ̀ ó rìn òkúrin ní tó nẹ́tọ̀ ó bọ́ sínú ẹ̀ ní tó fẹ́ jẹ tó jẹ́ èèwọ̀ wọ́n fún ẹ jẹ wọ́n sọ fún ẹ pé ká yìí ṣàyẹ̀ àwọn ẹlẹgbẹ́ yìí náà tó jẹ́ àwọn àfàbí tí ibi wọ́n yẹ tẹ̀ ẹ́ rè wọ́n náà tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ tó bá ti tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ó sọ̀ sí ìdì wọ́n gbàgbé ọlọ́run ni ọlọ́run sì ní gbogbo ẹni bá lè ṣe sùúrù pẹ̀lú èmi ọlọ́run ọba òun ni ó padà jèrè inna Allaha ma'a as-sabirina tọ́lọ́run sọ ń kọ́ tìbí sùúrù lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ló ní nínú Mẹ́kà ń jẹ́ náà àti ní Mádínà tí Islam fi gbàyè lónìí ṣùgbọ́n àwọn ò fẹ́ ṣe sùúrù yẹn àwọn òbẹ̀rẹ̀ pé a ti ń dàgbà nítorí pé wọ́n 50 years kíákíá kí gbogbo ẹ̀ ti balance àti kó ní sùúrù pẹ̀lú ọlọ́wọ́n ọba kó lè gbádùn ayé yẹn dáadáa kó tún gbádùn sàárè yẹn dáadáa kó tún gbádùn àlìkìyámọ̀ dáadáa ṣùgbọ́n tó wá sí pé ayé yìí náà nìkan ló gbádùn tó wá padà lọ jìyà lọ́dọ̀ ọlọ́run ayé asán òun ló wá o ayé asán ló wá o wáyé tó dáa olùwàdà kan bẹ́ẹ̀ má jà wáyé bú. àmín. sùúrù tá a ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá tá a dúró pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run náà ọlọ́run dákunjá pẹ̀lú ẹni tí ó jèrè rẹ̀. àmín. wala mala nabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.